Ọlọ́run. Yes. Nígbà tí wọ́n ń kọ́ church lọ́wọ́, bàbá wa yìí ó ní ipa tó kó níbẹ̀. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àti ohun tí a rí tó jẹ́ ẹ̀rí nípa ti bàbá wa yìí. Nígbà tí wọ́n wà ní ayé, ó ní ẹ̀rí rere. Bàbá yìí jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà tó fẹ́ àlàáfíà. A mú kúrò, kò sì sí ẹni tí ó rò pé ó lè bá òun kúrò ṣáájú. Dọ́gbọ́n sí dáa dọ́gbọ́n sí. Ọjọ́ wọ́ ṣọ ọ̀pọ̀ ẹlẹ́yìn tó ń jírí rẹ ni. Ọgbọ́n bàbá ọkọ olú bàbá olú ti bàbá jìbìtì. Wọ́n jẹ́ lọ́ọ́ báyìí lẹ́rù sí pé ẹbẹ̀ ní alọ rẹ́ǹtì ni. Ìmọ̀kùnrin ni mi kówó fún ẹ̀kọ́ rẹ́ǹtì. Ẹ̀yin gbà tẹ ní rẹ́ǹtì òkú owó tẹ fún mi kéré ń gbè mí dé mọ́ṣúárì tí mo lọ bèrè iye tí ń rẹ́ǹtì òkú àwọn òkú wà expensive ọ̀wọ́n mo wá tún wò pé òkú mi tí ọba tó wọn ẹ bá ń wá nígbà tí wọn ò fi àwọn òkú tí wọn wà hàn mí àwọn òkú tó ti gé lórí èyí tó gé lápẹ̀ èyí tó gé nǹkan àwọn mi kútúrú bá àṣàṣà àwọn ni mò ń rí mo wá wò pé kò ní dáa ká gbé òkú tó ti gé lórí sínú pósí ká wá dé ìtẹ́kù kí páìtọ̀ kó fẹ́ gbàdúrà fókù kó wá sí òkú òkú rí pé kò sórí orí mẹ́sìn ń bẹ̀ kí la fẹ́ sọ ìdí nù tí mo fi wá rò pé kákú rẹ́ǹtì àlàyé. Ìyá dà. Ẹ mẹ̀ntẹ́n ẹ wá ná. Ẹ mẹ̀ntẹ́n èmi èsòkù rárá kọ́ńtíráàtì ni kódà gẹ́gẹ́ babaláìsí. Wá. Ṣé torí owó ló fi ń ṣe eléyìí tó ṣe yìí? Àtòrí owó náà ni iṣẹ́ ajé mo wá sí. Ẹ̀yin ìyẹn wọ̀nyí máa ń wá owó. Kí ni? Láti bíi wákàtí méjì tó ti wà nínú pósí. Ó rú ọmú ẹni. Sẹ́yìn òkú sí tẹ́ ń wò yìí. Mo ṣe àwa fúnra wa la kan. Kódà kan ibò tí ń bẹ lára rẹ̀ lélógún. Atẹ́gùn fẹsẹ̀ mi yá mo ti fẹ́ gbàgbé sùn. Kódà ti ariwo tí mo gbọ́ lọ́tọ̀ ń jí. N tó wà bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí onígbàgbọ́ àti gẹ́gẹ́ bí olùdarí ìjọ n kò gbọ́dọ̀ sá. Mo gbọ́dọ̀ dúró nínú ìgbàgbọ́ Olúwa mi. Bí mo ṣe wà yìí n ó máa lọ torí bí yóò ní rọgbọ lónìí. Ẹ wà pàìtọ̀ ẹ lọ bo bẹ́ẹ̀ bá lọ ibi yọ̀ dàrú ẹ̀yin nìkan lẹ lè gbà wálẹ̀ bí o tẹ bá ṣe ẹ̀dùn pé ẹ lọ ẹ lè tíwájú mi níta mi mo sọ bẹ́ẹ̀ ẹ má bá a fàdúrà jagun. Ó máa ń bọ̀ ọ́. Èmi kì yóò kú bí kò ṣe yíyè. Èmi kì yóò kú bí kò ṣe yíyè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Olúwa ní olùṣọ́àgùntàn mi. Ṣé ẹ rò pé mo kú ni? Èmi kì í ṣe aláìní. Ó mú mi dùbúlẹ̀ sí pápá ọkọ̀ tútù. Ó mú mi lọ sí àmì ìdákàrà wọn. Pàìtọ̀. Ó tu ọkàn mi lára. Pàìtọ̀. Sẹ́ni dandan ni dúró síbẹ̀. Pàìtọ̀. Èmi kì í ṣe òkú alààyè ni mí. Ṣé tẹ̀yin ó bá sin òkú? Ẹ kì í béèrè irú òkú tẹ̀yin ó sin ni. Ṣé wọ́n máa sìnkú alààyè bí? Ọ̀sán dandan là gbọ́ kú àárọ̀. Bẹ́ẹ̀ làfọ́n máa ń yí. Gbogbo ẹni tó bá ro kúrò ní kó bá gbogbo wọn pátápátá. Ìwọ kì yóò kú ikú kúkú bí kò ṣe yè. Nígbà tó ọmọ bẹ́ẹ̀, ìwọ igún kàtìkì, ìwọ náà wá bí ọwá gbé bíbélì dàrú. Wọ́n tẹ̀ ti dá gbogbo bẹ́ẹ̀ ti ṣe yìí. Mo ti délé o. Wọ́n ti sọ fún mi wọ́n lẹ̀ wá sí. Ṣé wọ́n máa sì kú àgbáyé ní? Ẹ bẹ mú bẹ́lẹ̀sì mi tẹ́. A ò ti parí sẹ́ni. Òní òkú yín dáta ti dé fún mi bẹ́lẹ̀sì mi. O lè parí sẹ́ rẹ. Ìdáwọ̀ ni. Ìwọ tún bẹ̀rẹ̀ ní báláǹsì. Òní dáa fún yẹn fún mi bẹ́lẹ̀sì mi. Ó fẹ́ gba báláǹsì. Wá gba báláǹsì rẹ̀. Ẹ gbé sọ sínú pósí. Ó gba báláǹsì kó tó lọ. Ìwọ là á gbé sínú kó tó lọ. Tálàjọ yà. Ìwọ kò gbà kò ní dáa fún ọ. Ó lò sí. Ó lò. Òtún làbúrò mi. Káṣú mi. Àbí tẹ̀lé mi. Ìwọ náà ń bẹ ní. So ẹ̀mí ọkàn yín sọ fún yín pé mo kú ni. Ọwá nàró fìlà bí etí ehoro. Ìwọ náà wá sekùn táǹdì bí ẹni ọpẹ́ nínú odò ẹ̀tún wá ká ń kó aṣọ. Ojú tiẹ̀ tì yẹn ẹ̀rù ọ̀bà yín. Ìwọ róra sọ. Ìwọ tó jẹ́ pé kọ̀sẹ́ńtọ́ bá àánú wá sọ́dọ̀ rẹ̀ tó ṣe fún wọn. Ọ wá dẹ̀yìn òkú. Ẹ wá ń so oríṣiríṣi ẹ̀ ń ṣe yàlà ẹ̀ ń ṣe yòlò. Àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ wò sẹ fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ ẹ rẹ ní báyìí sọ̀rọ̀
wọ́n sì bá yín sọ ẹ̀ gbọ́ ni ṣé ẹ mọ̀ pé ẹ ti bà ojú ayé yín jẹ́ ẹ tó ti bẹ̀yìn yín jẹ́ báyìí ṣé ẹ mọ̀ pé àwọn kan lá fi ìwé pèpè ẹ ti kú tí a ní kí wọ́n wá sí àyín tàjọ́ dé àyín nígbà tí wọ́n rí yín ni wọ́n júbà ehoro nígbà tí ẹ̀yin délé tẹ́ ẹ̀ bá ní bá ẹ̀yin yín jẹ́ tẹ́ ẹ délé tí wọ́n sọ pé a ti wá sìnkú pé òkú yín là sì wá sí ní àyín níbojì ẹ̀tọ́ yín láti fara sìnkú ká ìsìnkú tán tá a bá lẹ́lẹ́ yọrọ lọ ká wá sí àwọn afábòfá díẹ̀ nísìnyí ẹ ti bojú yín jẹ́ sí àwọn tó yẹ kó gbà ẹ̀yin wọn ti sá lọ bí ọ̀la ẹ̀ sẹ́ra yẹ yín lóde. ọmọ pé wájú rẹ ọ̀dà ẹ̀yìn rẹ náà ò lè sún ọ ọ yẹ kẹnu rẹ ó dùn ẹnu rẹ wá ń dín kàyín dúdùndún oore tó o ṣe lójú mi tó o wá fẹ́ ṣe lẹ́yìn òkú mi èmi ò kú o alààyè ni mí o mo pàlò fún yín náà wọ́n bá bẹ́ gángan fún yín. bàbá ẹ̀yin náà wá sí àyín láti wá síbi òkú ẹ mọ̀ nírọ̀rí ó lè mọ̀ níyìn ẹ̀yin àgbà òsì àgbà àyà àgbà òfò alátẹnujẹ ìjẹkújẹ ọjọ́ ọgbádùn òré lè sẹnu pómúlá ọsẹnu bí ìgbà mọ́tò tẹ abọ́. ọdìmẹ́rù àwọn bàbá rẹ. bàbá rẹ wo bàbá òfò bàbá òfò àwọn bàbá yẹn wo bí a ti ẹ wo bí a ti dàrú bíi pépà. èmi àgbàlagbà. gbogbo àbúrò mi ìwọ tó o lè fi sísì jẹun sẹ́nu orówó ra aṣọ òkè o tún wọ káfíńtà àbí káfíńtà kọ́ lọ wọ orówó ra káfíńtà. mo ní ìṣẹ̀yẹ fún yín náà ni. ẹyẹ ìyá ńlá ya rẹ ẹlẹ́nu pọ́nmọ́lẹ́ ẹlẹ́nu fọ́ bí ìgbà wọn fọkọ̀ yan gan ọ̀rànjú bí ìgbà wọn tan náà ọkọ̀ lẹ̀. pẹ́ńsì ọ̀rẹ́ mi àríjẹ ìwọ náà wá sí àyàn wá sò bí wọ́n bá tiẹ̀ gbé ọ sí kò yẹ kó dànù ká tiẹ̀ ní ẹ gbé ọ yẹ kó dànù ẹsẹ̀ rẹ wá bálánsì lẹ̀. àpọ̀lé ni. àpọ̀lé wo ọ̀bọ̀rùn hagi ká tiẹ̀ wá sọ pé ihò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbẹ́ tí wọn ò dé dáadáa. ọ̀bọ̀rùn hagi ká tiẹ̀ wá sọ pé ihò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbẹ́ tí wọn ò dé dáadáa tírù rẹ̀ kónú ẹ̀gbá ni wọ́n rántí pọ̀ wà ńbẹ̀. ìdílé kí á tó mọ̀ ọjà bọ́ bí ẹlẹ́dàá mi ní dá sẹ̀ríà fún gbogbo yín gbogbo ẹni tó bá ro kúrò mi kó bá èmi ò kú o kò sí nǹkan kan mo sì ti délé wàhálà mi káàkiri irú àdánwò tó dé bá mi kọ́ lọ́mọ gbé báyìí.